واجعلني مدخل صدق واخرجني مخرج صدق واجعل لي من لدنك سلطانا نصيرا وقل رب أدخلني مدخل صدق واخرجني مخرج صدق واجعل لي من لدنك سلطانا نصيرا nǹkan tí wọ́n jẹ́ gbọ́dọ̀ bàbá wa Mọ̀lánà Sheikh Adam wọlé àfa àwọn màkọ́mà wọ́n wà lọ́wọ́ gánà màbùkọ́ à. wàlá mẹ́bùlà màbùkọ́ kàkẹ́ ìtúsọ̀ bàbá tá bisúdà ṣàfẹ́ ìtúndàbùsà kọ́bùlà tànà dùmí. Kankan nínú owó yìí alákọ̀ ìwádìí lọ́rin tó ti ń bọ̀ lọ́jọ́ tó ti pẹ́ àmẹ́talẹ́ni tó sọ alákọ̀ náà àjọṣe ìyẹn di tó yí tí ń jẹ́ alákọ̀ kìlì ọ̀tí náà àbíta lọ́sọ̀ọ́ dìtàn tí ó lè tán tí ó sì lè parẹ́. Bàbá Mọ̀lánà Sheikh Adam ní ní gbogbo ọ̀nà níbi ìbálò àwọn àtàná àti bá àwọn àtàná náà ti bá wọn lò lébi dáadáa bẹ̀kún mọ́ fẹ́ lọ iṣẹ́ tí wọ́n ṣe é lẹ́ẹ̀mí ní táwa dé bá lónìí gbogbo ohun tí ń jẹ́ iyì òní àpọ́nlé òní ọ̀wọ̀ tí wọ́n bá ń fún wa lónìí àwọn tí wọ́n ti sẹ́ náà ní pé. wàlá kí bàbá ti fẹ́ mú yìí fàáyà dàlílì bùkà bùkà wà kúnlẹ̀ tó ní bọ́dí ló lélẹ̀ mo dàgbọ́ dèmí. bùkà wà kúnlẹ̀ tó lè bọ́dí lálẹ́ mo dàgbọ́ dèmí. Ìjókòó ní wọ́n gbé ìjókòó náà kalẹ̀ tó di bàbá wa ilé àmì láti ṣe nǹkan kan nírántí wọn láti kọ́ láìbírì nírántí wọn ipe iṣẹ́ bàbá yìí ṣe ọ̀pọ̀ láyé kọjá kówó ìṣiṣi. Ìrántí àwọn ẹni Ọlọ́run
àwọ̀ kíláàsì ọlọ́wọ́ ọba gangan fúnra ara rẹ̀ gbogbo tó bá tóbi láyé ọlọ́run máa rántí ẹ̀ ọlọ́run ó fi yé wa yé pé ó rántí ààyè tó tóbi ọlọ́run tún wò títí pé kí ni mo tún fẹ́ rántí kì í sáyè nìkan ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ nínú ìgbà ọlọ́run tó fi hàn wá pé bí ìṣẹ̀lẹ̀ bá ṣẹlẹ̀ nínú ìgbà àyíká bí ẹ̀ nínú ààyè tó tóbi tọ́lọ́run rán wa létí òun ní bẹ́ẹ̀ láti orí bẹ́ẹ̀. wáyé ti dá nínú bí kàmọ́tà bàtà lìnà sí wàbùnà wàtẹ́kísù mi mọ́kọ̀ mi búrọ̀ yìí má mú sọ́lá. àhídìlẹ̀ ilé Ibrahim wa Ismail àǹtọ̀ hìrọ̀ bẹ́ẹ̀tì àlìtọ̀ ìbí lìtọ̀ ìbí náà wà láàgìbí náà wà rúkà ìṣojú. ọmọ ẹgbẹ́ bàbá yẹn tóbi àtìpọ̀ náà rántí ẹ̀ bó sì rán wa létí àyè bẹ́ẹ̀ lọ rán wa létí ìṣẹ̀lẹ̀ pé bí ìṣẹ̀lẹ̀ bá ṣẹlẹ̀ tó bá tóbi láyé èyí gbàgbé ìṣẹ̀lẹ̀ nínú ìṣẹ̀lẹ̀ tó tóbi láyé tó yẹ gbàgbé ẹ̀ lọ sínú Al-Qur'an. ولقد أرسلنا موسى بآياتنا أن أخرج قومك من الظلمات إلى النور وذكرهم بأيام الله بأيام الله. àwọn àyàmù láyé wá pọ̀ ọjọ́ kan tó tóbi nínú ọjọ́ ni aláàbísàkiri òun náà wọlé tí ọjọ́ tí mo bá yá ìsirayílà tó lọ́nu òun ló bí asúra tásúra ọjọ́ ni ọlọ́run rántí inú ìṣẹ̀lẹ̀ tí ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ tá a rántí ọ̀nà agbára ọdún ayé ọ̀yàtọ̀ kí ló ṣẹlẹ̀ ńbẹ̀ lọ́sọdún ayé di bàbàrà ọjọ́ mande ṣe ni gbogbo ọjọ́ ìkú náà rí àwọn tó gbọ́n bí àná Muhammad sallallahu alaihi wasallam níjọ́ mande ọ̀sọ̀ mande di bàbàrà ọjọ́ ayé ṣe rí ọjọ́ ìkú rí níjọ́ dímọ̀ rí ìjọ anabi Adam aleyhi salatu wa salam wọ́n bẹ àjọ náà wọ́n bẹ mẹ́jọ náà lọ́sọ̀ ní bàbàrà ọ̀dà pàrọ̀ àní sọ̀kalẹ̀ ipò díẹ̀ àmọ́gbà tó di òrùlé láti kádìrì ọlọ́sọ̀ kalẹ̀ lódìdí lọ́sọ̀ òru yẹn ti bàbà ló fi di pé. iná àgbàlẹ̀ òbí Laylatul Qadri wà máa di ọkọ̀ máa Laylatul Qadri Laylatul Qadri khayrun min alfi shahr. ṣe wáyé àbáwọn tí wọ́n jọ wọ́n tá a ti dákọ àbáwọn tá a dákọ kí wọ́n bá wáyé bẹ́ẹ̀ tí wọ́n wá lọ ìkankan máa fẹ́ mú yàn gbàgbé wọn kí ni mú yàn gbàgbé ikú ni. ètè tó fi mọ̀ pé ikú máa ń mú nísìnyí àlùwá ọ wà lọ sí sọ́ọ̀tù Mariam ikú ó lè bí nísìnyí àlùwá sọ pé ìgbà tí òun á ṣẹlẹ̀ bí ẹbí àbí nǹkan kò ṣẹlẹ̀ ní ó sì ṣẹlẹ̀ o àbí ọ̀wáyé yóò fi lọ́gbà tí wọ́n ń gba Mariam gba wàhálà pọ̀ fún Mariam nígbà tí wọ́n bí. fàájà alimọ̀tàdù ìlàjì sí ìnáfẹ́ láti kọ́ láti àlẹ́ ìtàní mi túbọ̀ bùlà ádá wọ́n kò tó láti rà sí. Yàrá ìmàmú yẹn gbàgbé yẹn ni wọ́n gbàgbé àwọn tó ti lọ lọ́lọ́wọ́ sí àgbàgbé wọn. Ebi àyẹ̀ni tó bá lọ àwọn tí wọ́n jẹ́ àti bí wọ́n àwọn bàbá yìí tí wọ́n lè ní sẹ́sí láyé ọ̀rọ̀ ni ẹ̀gbọ́dọ̀ gbàgbé wọn o. Ẹ̀tọ́ láwọn ọ̀dọ́ yìí wọ́n èyí sèyàn lásán àwọn àkànwá wọ́n ráyé ayé wọ́n sì kó mẹ́. Nígbà fún ọ̀dọ́ kí wọ́n kà jẹun fún ọmọ kó sì máa lọ lọ. Àmọ́ tí wọ́n yàtọ̀ lọ́jọ́ ọ̀wà ni gbòòrò tọ́lọ̀ tí wọ́n á sọ fún àlẹ́ Muhammad sallallahu alaihi wasallam. Ó tóbi márùn-ún níwà kamara mi wọ́n á padà sí Suratul Maryam. Tọ́lọ̀ mi sọ fún àlẹ́ mi pé àwọn ẹ̀kọ́ òṣè gbàgbé o
واذكر في الكتاب إبراهيم sọ́dọ̀ Ibrahim lọ sí ẹgbẹ́ lọ́dọ̀ Mariam. واذكر في الكتاب مريم إذ انتبذت من أهلها مكانا شرقيا. Kò síbi Ọlọ́run etí fẹ̀sà yọ. Yíyọ ẹ̀sà ní ọkùnrin, yíyọ ẹ̀sà nínú obìnrin. Bọ́bá ti fẹ́ yọ ẹ̀sà ní orú gàwáàtì tó kù. Ọjọ́ mélòó ló lò láyé? Ọmọ 39 years. Ó wá kú wádà bí àgbàlagbà ní ìwà kú lọ́mọ 90 years tẹ́lẹ̀ pọ̀ mọ́pọ́ lọ. Àbámbà tó ń kú gbogbo ayé tí màá kókó mẹ́. Ọ̀sà lẹ́sà ni. Mariam ní ìsìn obìnrin ni. Àmọ́ obìnrin tí Mariam jẹ́ òun ní ìsìn nígbà tó lọ ń sà lẹ́sà. Dèdè tó tó bá ànájọ náà ó ti débẹ̀ kápẹ́lẹ́ ànájọ àkànní pẹ́lẹ́ náà ni. So ọ̀rọ̀ ní واذكر في الكتاب مريم واذكر في كتاب مريم فاهم kò sí ti jẹ́ bẹ́ẹ̀ واذكر قصة مريم ìtàn rẹ̀ واذكر قصة مريم ìrántí ìtàn Mariam ebi pa tí Mariam níláyé bá mi rántí rẹ̀ kó tó máa kọjá lọ. واذكر في الكتاب إبراهيم rántí Mariam bá rántí ànábì Ibrahim ebi pa tí Ibrahim tó níláyé rántí Ibrahim. واذكر في الكتاب ọkà nílẹ̀ ní kò lè lójú tó. واذكر في الكتاب méjì ni wọ́n àwọn tó ní àmọ́ rántí àwọn tó ṣiṣẹ́ pẹ̀lú mímọ̀ àwọn àtàwọn tí ò ṣiṣẹ́ ẹni tó bá fi ìmọ̀ ṣiṣẹ́ òun Ọlọ́run kí ẹlòmíín nímọ̀ kò fi ṣiṣẹ́ kọjọ́ Ọlọ́run kí àwọn tí wọ́n bá nímọ̀ tí wọ́n bá fi mọ̀ ṣiṣẹ́ Ọlọ́run máa kí àwọn eléyìí lọ́tọ̀ ni àpèjúwe méjèèjì lọ́wọ́ àwọn tíra àwọn tí wọ́n nímọ̀ àmọ́ kò fi mọ̀ ṣiṣẹ́ Ọlọ́run ní ìdí rẹ̀ òun lọ kó bá balẹ̀ àwọn ọba wúra ó nímọ̀ àmọ́ kò fi mọ̀ ṣiṣẹ́ ẹni ó nímọ̀ tó fi mọ̀ ṣiṣẹ́ òun láti fún báyà àyà òun nímọ̀ ó fi mọ̀ ṣiṣẹ́ so àwọn tó irú àwọn tó lọ ń kiri Ọlọ́run ní máa rántí Ibrahim. واذكر في الكتاب إبراهيم إنه كان صديقا نبيا إذ قال لأبيه يا أبت لم تعبد ما لا يسمع ولا يبصر ولا يغني عنك شيئا. واذكر في الكتاب موسى rántí Musa náà rántí tàn Musa náà nínú ẹni tí ọ̀gbọ́n gbọdọ̀ parẹ́ ni. إنه كان مخلصا وكان رسولا نبيا. واذكر في الكتاب إسماعيل náà nínú ẹni tí ọ̀gbọ́dọ̀ parẹ́ lórí rẹ̀ lọ́wọ́. إنه كان صادق الوعد وكان رسولا نبيا. واذكر في الكتاب إدريس إنه كان صديقا نبيا ورفعناه مكانا عليا. أولئك الذين أنعم الله عليهم من النبيين. أولئك الذين أنعم الله عليهم من النبيين. gbogbo ẹjọ́ ṣiṣẹ́ kọ́ lọ́wọ́ pàṣẹ rẹ̀ o. tí wọ́n bá mọ́ lọ́wọ́ fún rẹ̀ kọ́ kọ̀ǹfàmù èèyàn ó kọ̀ǹfàmù àwọn ni. ebe ìwé ni mo ṣe bẹ́ẹ̀ àní àmà. الله عليهم من النبيين. ní àwọn tí wọ́n kà fún ọ yóò àwọn tí wọ́n dá lọ́lá tí wọ́n ta lọ́rẹ́ náà wà nẹ́bí ni wọ́n wà wọ́n parí. gbogbo yé wọn yìí ọlá yìí pé wọ́n jẹ́ àkọ́fẹ́ dákàtọ́ kàn wáyé lásán ẹlẹ́sà ni wọ́n lọ́lọ́run fi sọ ibi ànábì má kọjá lára wọn láì rántí wọn tí wọ́n bá wá rántí wọn pẹ̀lú tí wọ́n gbé ayé wọn wá sí ní dáadáa àwọn àkùnrin sí méjì àwọn yẹn máa ń pọ̀ láyé àwọn kan bẹ àwọn wáyé àbẹ́dẹ́gbẹ̀ náà ní kárántí ká lè kẹ́kọ̀ọ́ mẹ́jọ àwọn tó wáyé tí wọ́n balẹ̀ jẹ́ àtàwọn tó wáyé tí wọ́n ṣe dáadáa gbogbo àwọn tá a kà yí pátápátá
wọ́n wáyé wọ́n sí dáadáa náà Áfíríkà náà bí wọ́n ti wọn ẹ̀sáfù ẹ̀ ló wáyé tọ́ba lẹ̀ jẹ́ tó sì ga tó sì yẹ kó wúlò tí ò wúlò fìlè ó náà kọ́ bá lọ Suratu Yunus. وجاوزنا ببني إسرائيل البحر فاتبعهم فرعون وجنوده بغيا وعدوا حتى إذا أدركه الغرق قال آمنت أنه لا إله إلا الذي آمنت به بنو إسرائيل وأنا من المفسدين فاليوم ننجيك ببدنك لتكون لمن خلفك آية وإن كثيرا من الناس عن آياتنا لغافلون وجاوزنا ببني إسرائيل ó sì ga lé nílẹ̀ àmọ́ bàbá tí ò ṣe dáadáa kọ́ ọlọ́run wa rántí ẹ̀ka lè kọ́ ṣe lára rẹ̀ ẹ má jọ kàtá yìí o ẹ má jọ òun wáyé tiẹ̀ kò fi wúlò àwọn tí wọ́n wáyé tí wọ́n fi wúlò ní gbogbo àwọn tó lọ ti dá kọ síwájú ni yọ ṣẹ̀ṣẹ̀ wá kan tí ọ̀yá lè gbójú kò lára wọn bí irú àwọn bàbá wa ní amí inú tí ẹ̀sìn òfojú kéré láyé òun ní fọ́ọ̀mù làṣpàkíyà. Àṣpàkíyà àwọn tí wọ́n ti síwájú ni gbogbo wa ń jẹ́ àbá lónìí á ka ẹnu wo dùn ọ̀lẹ́ ẹni tí ọba lè mọ kí ó lù ní. àwọn àdáwà irinṣẹ́ téèyàn fi ní mà ó ti ya yẹ̀yẹ́ o lè má kó olú yàrá tí ó sì máa wọ kíláàsì tí ó sì máa yí ọ gbogbo ẹ̀ ló ti wà lórí nẹ́ẹ̀tì. ẹni tó bá ń béèrè nínú mà gbọ́gbọ́ ẹ̀ yóò gbé wá fún ọ ibi tí ń jẹ́ bẹ́ẹ̀ ní. ẹni pásù tó bá fẹ́ ṣe gbọ́gbọ́ rẹ̀ ẹni tíra tó bá wá gbọ́gà fún ọ lóko ẹ̀ ní káàrà fi méjì bẹ́ẹ̀ yóò gbé wá fún ọ. ibi tí ayé rọrùn dé gbogbo àwọn bàbá ta bí pátápátá wo ò rí iṣẹ́ tí wọ́n fi kọ́ mọ̀ ọ́ nínú yẹ̀pẹ̀ wọ́n ti ké nínú wàhálà wọn hàn sí fún wọn àwọn owó sì túmọ̀ fúnra ara wọn kọ̀dá lẹ̀ báyìí o wọ́n máa kó wájú ọmọ wọlé lẹ́yìn mi wọ́n wá mọ̀ ó yé wọn ọsẹ kù wọ́n tún lè kọ́ ọ̀yàn ẹni tí wọ́n kọ́ tún gbọ́ yé èyí wá kí bàbá tí o pẹ́ tó fọmọ kí ó lóde yẹn mọ́ kan ru bàbá bákíwá nínú ọmọ kí wàá fà mí ọ̀kan wẹ́ bàbá wa ilé abí bá kọ́ yẹn kéwu tí ọba gbégbá náà ọkọ yẹn kéwu àwọn tó kọ́ kéwu yẹn ọmọ kéwu rẹ̀ dà ẹ má fẹ́ sọ kankan mọ́ ẹ sáà ti sọ yìí pé olùkọ́ àgbà ọmọ kéwu ẹ̀ ó ti tó lé sí.